Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè káàkiri àgbáyé. Má bínú pé bí ètò yẹn ṣe lọ, a fẹ́ bẹ̀rẹ̀ ètò ọ̀hún ní pẹrẹwu báyìí ni. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ilé-iṣẹ́ Koiki ibẹ̀ la ti ń dábẹ́ dùn, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Koiki Media bringing the world closer to your doorstep. Today is 25 of November 2025 tí ó jẹ́ ọjọ́ Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Ilé-iṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń bá yín sọ̀rọ̀. Ọ̀rọ̀ wa lọ sí ọ̀dọ̀ wọn lọ́balọ́ba, àwọn baálẹ̀, àwọn ìjòyè wọn àtàwọn ọ̀dọ́ tá mọ̀ sí youth àti àwọn olórí ìjọ adúláwọ̀ olúwo gbogbo wọn àti ẹ̀yin wòlíì, alàgbà, pastor, deacons gbogbo yín pátápátá ni mẹ́sẹ̀gì lọ sọ́dọ̀ àtẹ̀yin CDA àtẹ̀yin landlord association àti tenant gbogbo wa jọ ni ọ̀rọ̀ ìjọba wí. Àsìkò táwa yìí ojú lalákàn fi ń ṣọ́rí ni. Ẹ má jẹ́ ká máa sáré ọdún nìkan, ẹ jẹ́ ká máa sáré ètò ààbò. Ètò ààbò ó ṣe kókó, wọn ò ní jí wa gbé o. Kó má jẹ́ pé ẹlòmíì máa lọ gbádùn ọdún, ló máa ní òun lọlé ló máa jí gbé. Ní ìsìn èèyàn tó bá ní ìlú ò le, irọ́ ló ń pa. Gbogbo ṣọ́ọ̀bù àwọn tailor ló ti fẹ́ já tán. Àwọn tó ń ta aṣọ wọ́n já ṣọ́ọ̀bù wọn. Àwọn tó ń ta fóònù wọ́n já ṣọ́ọ̀bù wọn. Ebi ti pa àwọn èèyàn. Ṣùgbọ́n àwọn tó ń jalè náà, ìwà tó ń wù kò ń ṣe ìwà ọmọlúàbí o. Àwọn tó ń pa wá lẹ́kún tó jẹ́ ìjọba ẹ̀ lọ pa àwọn yẹn lẹ́kún. Àwọn tó jẹ́ pé mi struggle bí ti yín, àwọn lẹ̀ ń pa lẹ́kún. Ẹ rọjú àtúbọ̀tán ẹ̀yin tẹ́ ń ṣe yẹn o. Gbogbo CDA tẹ́ bá rójú kójú èèyàn tí ẹ mọ̀, ẹ mójútó, ẹ má ṣe kò kàn mí kò kàn mí. Ẹ jẹ́ kó oníkálukú gbáradì ká má ṣàṣowọra. Kẹ́bí oníkálukú múra gẹ́gẹ́ bí wọ́n ṣe múra nígbà yẹn pé ogun Bàdóò. Àwọn ọba wa ò lè gbà wá, àwọn baálẹ̀ ò lè gbà wá o. Ṣé rí àwọn tó ní kó pa ìjòyè, kó pa ọba, kó pa baálẹ̀, àwọn tó sọ bẹ́ẹ̀, a lè dá wọn lẹ́bi. Torí àwọn ọba kan wà àti baálẹ̀ ẹlẹ́bọ̀dè ni wọ́n. Wọ́n á fún Fúlàní nílẹ̀ láàrin igbó, wọ́n á kọ́lé síbẹ̀. Kí ló dé tó ṣe ní kí wọ́n máa gbé àárín ìlú tó jẹ́ inú igbó ló máa gbé? Wọ́n á ti wá mọ gbogbo inú igbó, wọ́n á ti mọ in and out àti inú kòtò. Wọ́n á ti mọ gbogbo ẹ̀, wọ́n á máa ṣiṣẹ́ ibi torí màálù tó ń fún yín, owó tó ń fún yín. Òpònú Portable tó sọ̀rọ̀ lọ́jọ́ yẹn kìnìkan, wọ́n ti gbé mọ́ra. Òun náà, wọ́n sọ pé àwọn náà lè máa ṣòwò màálù, à fún ẹlẹ́yàn tó máa bẹ́ẹ̀ máa dà. Ìgbà tó rí pé ó ti ń sọ̀rọ̀, kó má jẹ́ pé ọ̀nà ibi tí bandit máa gbà dé láti pa òun dànù fún ara ẹ̀ nìyẹn. Wọ́n máa ṣe bí ọ̀dẹ̀ gbogbo news site. Ẹ má gbà wọ́n láyè. Àwọn ilé àkọ́kù ẹlòmíì á gbà wọ́n síbi aná roko. Àwọn Hausa kan gan tẹ̀ wá láti ìlú wọn náà ti pa gbọ̀n ẹbí wọn tán. A lè sọ pé Gàmbàrí pa Fúlàní kò sí ẹjọ́ ń bẹ̀. Fúlàní pa Gàmbàrí kò sí ẹjọ́ ń bẹ̀. Ọmọ ìyá kan náà ni wọ́n nínú ẹ̀sìn Islam. Ẹ jẹ́ kí gbogbo wa ká mọ̀ nǹkan tá à ń ṣe. Ẹ jẹ́ á mọ̀ nǹkan tá à ń ṣe. Torí wípé kò dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ pa ẹbí wa ká tó ṣẹ̀ṣẹ̀ máa pariwo. Tó bá jẹ́ pé bí olóyè Ìgbòho ṣe dìde ńgbà yẹn ni kò ní rí bó ṣe rí. Gbogbo ẹ̀yin CDA, ẹ̀yin àdúgbò, ẹ máa ṣe meeting lórí ètò ààbò. Àwọn ọmọ mi.
Torí wọ́n ní àgbà tó kẹhùn sọ̀rọ̀ akẹ̀tàn sáré. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ ṣe kò kàn mí kò kàn mí. Nǹkan tó ń bọ̀ yìí, ọ̀rọ̀ ń yabọ̀. Kò kí ń ṣe ọ̀rọ̀ ẹnìkan. Gbogbo wa pátápátá la máa jẹ breakfast. Nǹkan tó ń bọ̀ yìí. Ikú, ogun Fúlàní kò mọ ọmọdé kò mọ àgbà, kò mọ Christian kò mọ Muslim, kò mọ babaláwo. Bàbá ṣe ń múra ọdún, ẹ jẹ́ ká máa múra self-defense mọ́. Ẹ̀yin tẹ́lẹ̀ mọ tí àmupara tẹ́ ń mu Colorado, ẹ ṣọ́ láti mu. Kó má jẹ́ pé máa ti múra yín yó nígbà táwọn Fúlàní bandits bá dé. Ṣé nǹkan tí mò ń sọ ti yé? Ẹ̀yin olórí ìjọ, ẹ múra, ẹ ṣe gírí. Ẹ̀yin àáfàá alásàlátù, àrí àwọn àáfàá kan nísìn wọ́n sọ òdodo bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlìsùnnà. Àrí eléyìí tó sọ̀rọ̀ nípa àwọn tó ń wérí tí wọ́n pààyàn tán ní sàlámà lẹ́kùn kínní kan. Torí ẹ̀, ẹ jẹ́ ká jẹ́ kó rí wa pé torí Yorùbá ní ikú tó ń pọ̀jú gba ẹni, òwe ló ń pa fún ni. Gbogbo sáìdì rìdíìmù yẹn sì Pentagon Estate wọ́n jí wọn gbé bẹ̀ ní ìzọ̀gbé o. Àmọye ìròyìn ìwà ìbàjẹ́ tí wọ́n jẹ́ káwọn oníròyìn gbé mọ́. Wọ́n jẹ́ káwọn oníròyìn gbé mọ́. Wọ́n tún lọ attack àwọn ibì kan ní Kwara. Àwọn aráàlú yẹn dúró tán. Èèyàn tó show fídíò tí wọ́n dàbọn bò tó wọlé, jẹ́ pé aṣọ ló ya, ó wà ńbẹ̀. Mr. Solomon, Pastor Solomon ti sọ ní má dira o, ikú pa ẹ́. Ẹ jẹ́ ká dira, ká dẹ̀ kún fàdúrà. Kẹ́yìn ọba lọ dá fàlùyí wò kẹ́ ṣe tutù. Kí apá àwọn tó fẹ́ gba ilẹ̀ wa kó má bàa ká wa. Ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rọ̀ ìlọsíwájú ilẹ̀ kóòtù òjíire, máa kúrò lóko ẹrú, ẹ jẹ́ ká mú lókùnkúndùn. Torí wípé wọ́n ní àgbájọ ọwọ́ òun la fi ń sọ̀yà. Àgbájọ ọwọ́ òun la fi ń sọ̀yà. Ẹ jẹ́ ká jọ pawọ́ pọ̀. Báwọn kan yẹn mọ pawọ́ pọ̀ tí wọ́n mọlé. Lọ́pọ̀ táwọn sọ ní kọ́ pa ọba baálẹ̀. Wọ́n rí sọ àwọn baálẹ̀ kan wà sẹ́pẹ́ lẹ́bọ̀dé. Baálẹ̀ tó bá gba Fúlàní tó bá pa báńdíìtì tó gba ẹ̀bọ̀dé. Ìjọba tó bá débẹ̀ kọ́ pa wọ́n dànù. Bó jẹ́ wọn àtàwọn ìjòyè kọ́ pa wọ́n dànù. Gbogbo àwọn bólà àwọn tó ń ṣarin kiri ládùúgbò ẹ jẹ́ ká mójútó wọn. Ẹ jẹ́ á mójútó wọn. Ẹ jẹ́ á mójútó wọn gidi gan. A ti ń súnmọ́ ọdún, ọdún súnmọ́ wa, ọdún ayọ̀ la máa ṣe o. Àní ṣọdún ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ tiwa o. Nítorí wọ́n ní bádìẹ bá fẹsẹ̀ halẹ̀ ire ló wá ire á jẹ́ tiwa o. Ọ̀gá wa tọ́lọ́run fi ṣe aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí. Ọ̀gá wa Koiki Media, a kí yín, ẹ kú ara fẹ́ra kù tí màmá wa tí wọ́n dolóògbé. Kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ màmá. Abiyamọ tòótọ́. Láìpẹ́ láì jìnnà, ẹ máa gbúròó ọ̀gá wa. Ẹ jẹ́ ẹ má sì
láti máa ṣe àtìlẹ́yìn fún ilé-iṣẹ́ yìí láti máa jẹ́ kí a máa mú wa lọ. Tí fídíò kan bá ṣẹlẹ̀, kọ́kọ́ ṣẹlẹ̀, àwa ṣetán láti lọ máa ṣe verification láti jẹ́ ká mọ̀. Àwa tí a bá dẹ̀ jẹ́ ọmọ ìlú kan tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ kan ní ìlú wa àbí ọdún àṣà kan, tẹ bá lè sponsor, à á lọ síbẹ̀, à á bá yín gbé so that àwọn èèyàn lè mọ̀ nípa àṣà tí wọ́n ń ṣe ní ìlú yẹn. A fi ń gbé àṣà àti ìṣe wa lárugẹ náà ni. Jù bẹ́ẹ̀ lọ, ètò ààbò ilẹ̀ Kóòtù Òjìrè, ẹ jẹ́ ká mú lókùnkúndùn. Ẹ bá wa share program ẹ jọ̀ọ́. Ẹ bá wa like, ẹ bá wa love, ẹ bá wa share program kó máa lọ káàkiri. Torí wípé èmi jù ẹ́, ìwọ ò jù mí lọ táwọn bá ń jà, ẹ jẹ́ ká kúrò lórí ìyẹn. Àwọn àlfáà tó jẹ́ ìran Fọ́lànì tó ń parọ́ fún wa pé ọjọ́ tí màálù bá mọ̀ pé ànábì ti kú, pé ọjọ́ yẹn ni màálù máa bínú, màálù ò ní gbà kán pa òun mọ́. Mi ò mọ irọ́ tó fi ń mú wa mọ́lẹ̀ lórí ẹ̀sìn. A dẹ̀ dúpẹ́ pé àwọn èèyàn kan ti ń já àwọn very dark man gan. Òun gan lọ ṣe challenge, àwọn àlfáà gan bẹ̀rẹ̀ sí lọ sọ. Torí ẹ jẹ́ ká yé máa jẹ́ káwọn kan máa parọ́ tán wá. Ṣọ́rọ̀ màálù ló kàn báyìí? Àbí ọ̀rọ̀ bí a ṣe máa gbòmìnira, tá máa kúrò lọ́wọ́ gbogbo wàhálà làásìgbò tó ń ṣẹlẹ̀ ní ìlú yìí. Ìyẹn ló yẹ kó mọ mú lọ́kàn wa. Kò ń ṣe tánàbí bá mọ̀ pé kinní kan ṣe kinní kan, tí màálù bá mọ̀ pé ànábì ti kú. Torí ẹ̀, mi ò sọ pé kò sí ànábì, ànábì wa òjíṣẹ́ Ọlọ́run ni o, Jésù wà o. Ṣùgbọ́n ẹ má fi wọ́n máa parọ́, ẹ má sá sábẹ́ ànábì máa hùwà ìbàjẹ́, máa hùwà jìbìtì, ìwà kò tọ́. Ẹ má dúró sọ́dọ̀ Jésù kẹ́ máa hùwà kò tọ́. Kẹ́ má pa àwọn èèyàn lẹ́kún jayé. Ẹ má dúró sọ́dọ̀ Ọ̀rúnmìlà kẹ́ máa hùwà burúkú. Torí ẹ̀, ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere. Àwọn kan ló ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ nípa ẹran tẹ́mi èèyàn jọ wọ́n lójú yìí. Tí a rí wọn, àwọn èèyàn, gbogbo àwọn tó ń jà, tí wọ́n gbé Tani Olohun lọ sí Ìlọrin, a rí wọn kí wọ́n tẹ̀ sọ̀rọ̀ lórí àwọn bandit. Àwọn ẹ̀mí ò lọ́pọlọ bí Mufti Ìwó, aláìlọ́pọlọ, aláìnírònú, tó ní kọ́ máa kọ́ àwọn ọmọ bá yẹn yìnbọn. Wọ́n á kọ́ ọmọ wọn á lọ join àwọn bandit, wọ́n á bẹ̀rẹ̀ sí máa dalẹ̀ Yorùbá rú. Ìdájọ́ tó bá yẹ Olódùmarè á ṣe fún oníkálukú. Ẹ jẹ́ ká jẹ́ kó rí wa pé ká mọ ìgbésẹ̀ tí a máa gbé. Ká mọ ìgbésẹ̀ tá a máa gbé o. Tí wọn ò ní fi kó wa lẹ́rú o. Àwọn tó ń jí gbé, wọn ò ṣe Ọlọ́run. A gbọ́n jù wọn lọ. Ẹlòmíì tó ráàyàn fẹsẹ̀ sí, kò ṣe Ọlọ́run. Ọ̀jájú ni ló lè mọ̀ nǹkan tójú òun rí o. Àwọn tí wọ́n kó ní eruku ní Kwara State ni wọ́n lè sọ nǹkan tójú àwọn rí o. Àwọn ló lè sọ nǹkan tójú wọn rí o. Torí ẹ̀, ẹ jẹ́ ká jẹ́ kó rí wa pé gan. Ká mọ ohun tá à ń ṣe. Ọlọ́run ò ní jẹ́ ká wáyé asán o. Àní wáyé wá wòran. Ikú kì í pẹ̀tà lójú wọn. Ikú ò ní pa wá léwe, a dàgbà, a darúgbó. Aṣẹ́gun ọ̀tá arẹ́yìn odò tó ráyé rí báwo ló ń rẹ́yìn olóko. Ọ̀ṣíbàtà wọn ní lékè odò. Àwa la máa lékè gbogbo àwọn ọ̀tá wa o. Gbogbo àwa tá bá nífẹ̀ẹ́ ìran wa dọ́kàn, ilé wa rójú, ọ̀dẹ̀dẹ̀ wa ráyè. Gbogbo ẹ̀yin CDA, ẹ jẹ́ ká mójútó. Ẹ má jẹ́ ká gbà káwọn tó ń ti wheelbarrow kan rìn ládùúgbò wa lálẹ́. Bọ́n bá ń kóbọn kọjá àbọ́ fẹ́ ṣe kíní, a ní mọ̀. Ẹ jẹ́ ká máa ṣe ojú lalákàn fi ń ṣọ́rí. A mọ̀ pé àwọn people yẹn wọ́n ní ọgbọ́n, wọ́n ti mọ̀ pé àwọn ọba wa, àwọn baálẹ̀ wa, àwọn olórí àdúgbò wa, oníjẹkújẹ ni wọ́n.
wọ́n wá lọ sá sí wọn lábẹ́. Gbogbo àdúgbò báyìí lẹ máa ti rí àwọn tó ń ṣe abólà tó ń ṣáké. Wọ́n fi mọ̀nà ni o. Àtàwọn ọlọ́kadà. Ẹ bá lọ sọ lójú àwọn baálẹ̀ àwọn ọba, àwọn máa ní ẹ̀yin oníjọ̀gbọ̀n ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ni. Ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba, ọba tó ní ilé ayé, ọba tó tẹ́lẹ̀ bẹ́ni tẹ́ní, tó ta sánmọ̀ bẹ́ni taṣọ. Àwa la máa rẹ́yìn àwọn ọ̀tá wa. A máa délẹ̀ ìlérí wa láṣẹ Elédùmarè. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a múra sílẹ̀. A lè mọ̀ ìgbà tó máa dé o. A lè mọ̀ torí ìlú yìí. Ẹ wo ọlọ́dẹ tó mú báńdíìtì, wọ́n rán lẹ́wọ̀n. Báńdíìtì wọn rán àwọn yẹn lẹ́wọ̀n, wọ́n ṣe amnesty fún wọn. Wọ́n náà rí Boko Haram. Wọ́n tún ṣe graduation fún wọn, wọ́n tọ́jú wọn. Torí ẹ̀, ẹ jẹ́ ká jẹ́ kó rí wa pé o. Ẹ jẹ́ ká jẹ́ kó rí wa pé o. Boko Haram yìí sú ààbò oríṣiríṣi. Kí ló dé? Ṣùgbọ́n Ọlọ́run ọba á ràn wá lọ́wọ́. A lè mú wá jù báyìí lọ fún yín láti ilé-iṣẹ́ Koiki Media. Koiki Media bringing the world closer to your doorstep. Today is 25 of November 2025. Èní jẹ́ ọjọ́ Tuesday. Ilé-iṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dábẹ́ ẹ̀dùn, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Ẹ jẹ́ bá wa share program yìí káàkiri, bá wa pín káàkiri. Ẹ dẹ̀ máa ṣàtìlẹ́yìn tó